ewé oyè rèé o oyè àmọ́rí o oyè àmọ́rí o oyè àmọ́rí o oyè àmọ́rí o oyè abẹ́lẹ́dẹ̀ ṣe o abẹ́lẹ́dẹ̀ mú o àwọn ẹgbẹ́ ọ̀run àfọwọ́sí o ẹlẹ́dẹ̀ ò ní kọ́ o látẹ̀yìn nínú gbogbo tó bá dáwọ́lé ayọ̀rísí rẹ̀ wà lówó lọ́wọ́ wà là wà lówó lọ́wọ́ wà là wà lówó lọ́wọ́ ẹ̀mí àágùn wà nígùn ìyá o àlàáfíà ògùn ọ̀rọ̀ ọlọ́run àfi jogún fún ẹ gbogbo èso tó bá jáde lára alálùbáríkà gbogbo èso tó bá jáde lára alálùbáríkà wà rí bá ti ṣe wà rọ́nà gbígbà wà lékè ọ̀tá wà ṣẹ́gun ọ̀tá wà rẹ́yìn ojì àwọn tó nílé ayé abẹ́ ìdójújà kàpọ̀ ọ̀tá ẹ̀rọ alálẹ̀ ìlú ẹ ìṣẹ̀dálẹ̀ ìlú ẹ àwọn agbèjẹ̀ ẹ̀jẹ̀ wọn gbogbo kan tó so ìlú ẹ̀rú agbèjẹ̀ ẹ̀jẹ̀ wọn alálẹ̀ Canada gbé ẹ̀ o ìṣẹ̀dálẹ̀ Canada gbé ẹ̀ o gbogbo orúmọlẹ̀ Canada adarí rẹ̀ sí ẹ̀ o àwọn ẹlẹ́yẹ Canada wọ́n darí rẹ̀ sí ẹ̀ o alálẹ̀ South Africa gbé ẹ̀ ìṣẹ̀dálẹ̀ South Africa gbé ẹ̀ gbogbo orúmọlẹ̀ South Africa gbé ẹ̀ o wọ́n ti ẹ̀ lẹ́yìn o wọ́n ní tiẹ̀ lójú o bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò orúmọlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò àwa gbé ẹ̀ o alọ́wọ́ tó yẹ yìí o bó ti lọ́wọ́ ẹjọ́ ta ló ń pariwo yẹn please bó ti lọ́wọ́ bí bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe lọ́wọ́ sí ti Ìyí Oge alọ́wọ́ sí ti ẹ̀ o ojú òní ti yẹ o ojú òní ti yẹ o òkú tí ẹ bá dáwọ́lé ayọ̀rísí rẹ lẹ́yìn oyè yìí ilẹ̀kùn làyín á ṣí ilẹ̀kùn làyín á là aláàánú lórí gbogbo mẹ́rin àgbáyé àwa yìí kàn bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára ilé ìwọ̀n rẹ̀ bí lọ́wọ́ yẹ rí o ní dé fìlà yà o ò ní bá wọn jẹ́ olóyè aláṣọ pípọ́n o ò ní bá wọn jẹ́ olóyè òṣì o olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń lọ yìí pàṣípàtì wà lára àlùbáríkà wà lára bẹ́ẹ̀ ni ti àṣírí olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí kì í rìnrìn ìdọ̀tí olówó lọ́wọ́ ó jẹ́ èèyàn ó lálùbáríkà bẹ́ẹ̀ ni ti àṣírí irúmọlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo bí tó bá lọ àwọn àtẹ̀yẹ kò ní fi ẹlẹ̀ fún ìyàjẹ́ o aṣẹ́gun fẹ̀yìn méjèèjì o aṣẹ́gun gbogbo olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí pé à ń gbé ipò ìga gbogbo ààrẹ ìkànsùn irúmọlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò aṣẹ́gun fún yín o kò ní fi àjẹ yín o ajẹ́kẹ́ lálùbáríkà ajẹ́kẹ́ lálùbáríkà ajẹ́kẹ́ lálùbáríkà ajẹ́kẹ́ lálùbáríkà ajẹ́kẹ́ lálùbáríkà ìta bẹ́ẹ̀ dé fún ẹlẹ́dẹ̀ ò ní kọ́ o ìṣẹ̀dá ẹ̀ ò ní kọ́ o àwọn ẹgbẹ́ àwọn ò ní kọ́ o wọ́n bá wa lọ́wọ́ sí o àfi ẹ̀jẹ̀ olórogún tó wọ́n pé iye ogun náà ni àtẹ̀ní láti túmọ̀ tiẹ̀ bí ti Ìyí Oge ológun tó bá ti tààtà ọ̀tà wàá ṣe o ìrọ̀rùn tó yàtọ̀ sí eléyìí yàtọ̀ sí Ìyí Oge o torí oyè ogun eléyìí ò ní rógun láyé ẹ̀ ogun ayé ò ní jà ẹ́ o ogun ọ̀run ò ní jà ẹ́ o ogun ìlú ẹ̀ ò ní jà ẹ́ o ogun Canada ò ní jà ẹ́ o ogun South Africa ò ní jà ẹ́ o torí ó látọ̀ sí ìlú méjèèjì ni ìṣẹ̀dá ìlú méjèèjì la máa fi súre fún ẹ ogun Canada ò ní jà ẹ́ ogun South Africa ò ní jà ẹ́ ogun Nàìjíríà ò ní jà ẹ́ ogun sọ́nù ò ní jà ẹ́ ogun agbára Ọlọ́run àlùbáríkà ló máa rí òní rógbó. Olóró
ankọ̀ ó jẹ́ gold ó jẹ́ silver kò ní wọ́wọ́ ẹ̀ o ní rí bí àkóbá o ní rí bí àkóbá o ní rí bí ẹjọ́ o ní rí bí ẹjọ́ gbogbo ìgbà tó bá ti ń lọ ọ̀wọ̀ a máa jẹ́ fún ẹ ọ̀wọ̀ a máa jẹ́ fún ẹ o ankọ̀ ó jẹ́ gold ayé ò ní ti gbọ́ ẹ lọ́wọ́ àwọn ẹlẹ́yẹ ò ní jẹ́ kí ankọ̀ àti gold kó wọ́wọ́ ẹ o ó jẹ́ silver ó jẹ́ gold kò ní wọ́wọ́ ẹ ẹlẹ́dẹ̀ ò ní jẹ́ kó wọ́wọ́ ẹ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ ò ní jẹ́ kó wọ́wọ́ ẹ. Ìkejì o tọ̀hún tó sì lọ lẹ́lẹ́yẹ lébi ń kórè wọlé o akọ̀ ò ní wọ́wọ́ ẹ o ayé ò ní jẹ́ kí akọ̀ kú wọ́wọ́ ẹ o ò ní rẹ́jọ́ o àfẹjọ́ tó bá fẹ́ fi gbowó gidi lọ́wọ́ ọ̀tá torí ẹjọ́ kan wà tẹ́gbẹ̀yàn máa ń sùn ọ̀tá tó fi ń di multimillionaire torí ká má yọ completely ẹjọ́ mi máa ń sọ̀yàn lólówó ètò máa sọ ẹ́ lólówó ni wàá rí o ẹjọ́ tó máa gbẹ́ ẹ wọlé ò ní rí o ẹjọ́ tó máa gbé ẹ wọ́n náà gbẹ́ ẹ wọ̀n ò ní rí o. Lẹ́kẹ̀ẹ́ ó yẹ ẹ rí o. Ọ̀wọ̀ tó máa ń fún olórogún tí ọ̀run fún olórogún láti ní lọ abẹ̀sìn fún ẹ lọ́wọ́ ni ọ̀wọ̀ tí àwọn tó ní ilé ayé máa ń fún olórogún abẹ̀sìn fún ẹ lọ́wọ́ ẹ láti ní kò àrí bá ti ṣe o. wà á rọ́nà gbígbà o wà á rí bá ti ṣe o wà á rọ́nà gbígbà o ọ̀wọ̀ tó ń fún olórogún alálẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ kan fún ẹ lọ́wọ́ ẹ̀ Irúnmọlẹ̀ Kakanfò ẹ̀jẹ̀ kan fún ẹ lọ́wọ́ ẹ̀ bàbá wa Oòduà ẹ̀jẹ̀ kan fún ẹ lọ́wọ́ ẹ̀ èyí oge ó yàtọ̀ ọ̀pọ̀ òru ló jẹ́ oye ogun ni ọ ó yàtọ̀ sí iye oge ọlọ́mọ bá ṣàdàbọ̀ tẹ̀ gbọ́dọ̀ kan ọ̀pá ogun lélẹ́yìí. Ara tí ó yẹ ń jọ papọ̀ náà ni olórógun akírógun àwọn Yorùbá mọ̀ pé kò ń bìbí ẹ̀ ààrẹ ń palẹ̀ ogun mọ́. Òrìṣà máa jó tẹnu mi máa jẹ. Ààrẹ ń palẹ̀ ogun mọ́. Mẹ́ta wọ́n lè fi dá oyè ẹ̀mọ̀ yìí mẹ́ta ẹ̀rí ayé òní gbogbo ọ̀rọ̀ sí lọ́rùn ayé òní gbogbo ọ̀rọ̀ sí lọ́rùn òní kábàámọ̀ gbójú yìí ẹ̀mí ìtẹ́jú yìí ẹ̀bẹ̀ sí lówó lọ́wọ́ ẹ̀bẹ̀ sí rí bá ti ṣe ẹ̀bẹ̀ sí rọ́nà gbígbà gbogbo ayé òní jà yóò 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 èyí ni mẹ́ta àfẹ́ dọ́bù lẹ̀kẹ̀ ni
tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ̀kẹ̀ wọ́n fi ń ṣí wọn wá sọ di mẹ́dànsì kó má dọ́wọ́ lẹ̀kẹ̀ oyè ó ti look fanciful ayé ń lọ à ń tọ́ sínú wọ́ọ̀ láti gbowó sí báyìí wọ́n yóò ṣètò mo wọ́ọ̀ láti gbowó sí ìsàbí yé mi ò wọ́ọ̀ tẹ̀ ó yá palẹ̀ láró tí ẹ yàtọ̀ tó tóbi rẹ̀ ọ̀pá àṣẹ oyè rí ológun 50,000 ológun Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ogun òbí ẹ lọ ogun òbí ẹ lọ ilé ayé ta wáyé náà ogun láwájà wàá ṣẹ́gun ìdílé wàá ṣẹ́gun ọ̀tá ọ̀rẹ́ wàá ṣẹ́gun ọ̀tá ìlú wàá ṣẹ́gun ọ̀tá ẹ̀ tó wà lórílẹ̀‐èdè tó wà wàá ṣẹ́gun ọ̀tá ẹ̀ tó wà lórílẹ̀‐èdè tó kúrò òbẹ̀ Elédùà kó bá mi fi àṣẹ sí ọ̀pá àṣẹ mo bẹ̀ Irúnmọlẹ̀ Kakanfò kó bá mi fi àṣẹ sí ọ̀pá yìí òbẹ̀ alálẹ̀ Yorùbá kó bá mi fi àṣẹ sí ọ̀pá yìí o òbẹ̀ Irúnmọlẹ̀ Yorùbá kó bá mi fi àṣẹ sí ọ̀pá yìí o mo tó wá bẹ̀ ṣèdálẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kó bá mi fi àṣẹ sí ọ̀pá yìí gbogbo tó bá ti fi béèrè kí àṣẹ máa gùn lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tó fi tọrọ kí àṣẹ máa gùn lẹ́sẹ̀kẹsẹ̀ àṣẹ ọ̀run bá gbàgbọ́ta sọ yìí o àṣẹ àgbáyé bá fàṣẹ sí o. Ààrẹ council ni àwọn rotate ẹ̀ alóbi. The office of Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, the generalization of Yorùbá land, since 4B, Somide Ogun Abenu Olúlefo Stone, via Ọ̀gbẹ̀dọ̀lá Estate, Lagos. Certificate of chieftaincy title. This was certified that the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, Ìbà Gani Abiodun Ige Adams, do hereby confer the traditional chieftaincy title of Ológun Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, or Chief Orenisi Káyọ̀dé Bámidélé, given by act dated this January 13th, 2025. Congratulations. Yeah, Obi. Okay. Lọ́dọ̀ wa wà ní Toronto tá a wá ní kó lọ sí Manitoba kó lọ represent wa. Má sọ story o. Wọ́n wà bẹ́ẹ̀ o. Ok, ìlú Kábíyèsí.